ọmọ méjì láàrin ọdún kan. Èwo ni wọ́n? Ọmọ méjì láàrin ọdún kan. Àwọn tó tún kú lọ́wọ́ mi ẹ̀kọ́ bá tó dọ́kun. O sin ọmọ méjì láàrin ọdún kan. Ẹ náwó síbí. Ẹni fẹ́ gbọmọ pa lọ́wọ́ ẹ. Ẹ wo àwọn tó sàmì ilé ó pè wọn mi. Ṣé ìtọ́jú wa sọ fún àti màá tó kúrú wa sọ? Àlọ́ sí ọmọ méjì lọ́dún kan. 2 children lọ́dún kan. Mi ìmọ̀ tó máa ṣe ń lé láàárọ̀ Sunday tó ò ní tètè wọ mọ́tò ń ta kí n lóye máa bọ̀ prayer city. Sunday ó máa lé lẹ́sà ìṣòro wà lálẹ́ yìí kìí ṣe dandan torí ọ̀fẹ́ bá wà wá ṣòro kìí ṣe ṣùgbọ́n láàárọ̀ Sunday obìnrin ọdún wo ló ṣẹlẹ̀? Má kìló ó ń fọwọ́ gbáyà tí yín kọ́. Ọmọdé ló kú máa lọ́wọ́. Láàrin ọdún kan ọmọ méjì kú mẹ́yìn lọ́wọ́ láàrin ọdún kan yín kọ́. Ọmọ méjì ó kú fún mi, ìkan kú ní òní, ìkan kú jọ́ kẹta. Ẹnáwó méjèèjì bí ẹni ló máa tú ọ sí òwò ayé. Ẹni ló máa já ọ sí òwò ayé. Ẹ wọ àwọn tó gbéra ń lè sàmì Olúwa já wọn sí òwò. Pariwo bàbá má gbà kán jẹ́ mi sí òwò ayé. Sọ nígbà méje sọ nígbà méje. Ọ̀gá ayé ò láwọn ò jẹun sí òòrùn ìwọ ló ní gbà. Ayé ò láwọn ò fàyè hàn ọ́ ìwọ ló ní gbà ọ́. Èmi bẹ́ẹ̀ mi ṣe wà yìí èmi ò fira mi fún nǹkan méjì ju àdúrà lọ. Lọ́lọ́run ṣe tètè ń bá mi lò láti kékeré mi wá. Wò ó bí màá ṣe lọ rèé títí ọjọ́ ayé mi. Iwájú Jésù ni màá wà. Joshua wípé bó ṣe tèmi àti ilé mi ni. Olúwa nìkan láwọn bàṣẹ. Ẹ̀yin kọ́ mọ̀mọ́. Oṣù mẹ́fà síra wọn. Lọ́mọ méjì kú. Ẹ̀yin kọ́ mọ̀mọ́. Oṣù mẹ́ta síra wọn ni. Oṣù mẹ́ta síra wọn ọmọ méjì kú. Oṣù ọkàn ọmọ kan ní tèmi. Lọ́dún yìí ọdún ilẹ̀ gbé ọmọ sí. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin kọ́. Ní oṣù kẹsàn-án ọdún kẹjọ tí mo ti wá. Ọmọ sùkọ́ tó lọ. Ẹ̀yin kọ́ mọ̀mọ́. Ọmọ méjì ni lọ́wọ́ mi lọ́dún kan sí ara. Ọdún ẹ̀dìdì mo fẹ́ pè fún. Ohun tí mo gbọ́ nípa wọn ni pé mo fẹ́ dá tí wọ́n sọnù padà. Ẹ má sunkún. Ẹ má sunkún. Ẹ má sunkún. Ìyá ń gbọ́. Ẹ ṣeun. Nínú ọdún yìí nínú oṣù karùn-ún ọdún tí pè lọ́mọ àkọ́bí mi kú. Ẹ̀yin gbé ọmọ sí lọ́dún yìí. Ọdún tó jù mí ò sí nílẹ̀ mọ́. Ọmọ mi ló kú ọdún náà lọ. Ọmọ mi tí wà tírélà ọdún tó kú lójú mi ò rí náà mọ́. Ọdún tí ọmọ ti yín kú lójú yín ò ríran mọ́ ẹ wá báyìí. Iṣẹ́ wà ń bí o. Iṣẹ́ wà ń bí o. Ìwọ lọmọ wọn. Ìwọ lọmọ bóun ni wọ́n ṣe jẹ́ sí wọn. Wo John ẹ lọ gba 100,000 wá fún mi. Ẹ lọ gba 100,000 wá fún mi. Ẹnáwó yín méjèèjì ẹ bá ń wá omi. Àrẹ̀mọlẹ́kùn òdi ọ̀run o. Àrẹ̀mọlẹ́kùn òdi ọ̀run o. Ọlọ́run tí ń bá ní lórí ẹkún tí ń fẹ̀rín sí. Ọlọ́run amúnigbàgbé ìyà. Ọlọ́run amúnigbàgbé ìṣòro. Ọlọ́run tí ń nu omijé ẹ̀dá nù. Tí èèyàn ní láti pààyàn lẹ́kún. Tí ìwọ ní láti nu omijé nù.
Gbogbo ẹ̀kọ́ tẹ́ ẹ ti san láyé. Please come over here. Ọdún tí màmá Ikule gba ojú lọ́wọ́ wọn. Ọmọ mi tó kú, ọmọ 45 years. Tírélà ni wà. Ọmọ 45 years. Bẹ́ẹ̀ni, oṣù karùn-ún on the 15th Sílàkọ̀bí mi kú ó tẹ̀ kó wá kú ni. Ó jẹ́ méjì. Ètí wa tírélà ní fún yín lóúnjẹ. Ilé fún mi. Bá ń gbé máìkì òkè. Ilé fún mi àbáṣe àdìgbò yìí o. Òní ń fún yín lóúnjẹ. Ni o. So lásídẹ̀ǹtì. Ọ̀dà ásídẹ̀ǹtì mọ̀ sí kí ẹsẹ̀ rẹ̀ ọdún 3 lọ́nà mi ò tó kú. Ẹ̀yin tí wọ́n ní wọ́n sọ yín dá láàbù ara. Ẹni wọ́n rán sí ọ láti fogo jà ọ́. Sọ́ọ̀sà mi ń bí ọ wà. Wọ́n máa ṣìṣe. Pariwo pé ẹni tó ń sáré kí n kú. Ó yẹ lọ gba kú mi kú. Màmá yìí máa bínú. Ẹni ó sáré kí n kú. Ó yẹ lọ gba kú mi kú. Ẹni tó ń sáré kí n kú. Lọ gba kú mi kú. Ẹni sáré kí n kú. Lọ gba kú mi kú. Ẹni sáré kí n kú. Lọ gba kú mi kú. Ẹni sáré kí n kú. Lọ gba kú mi kú. Ẹni tó ń sáré kí n kú. Lọ gba kú mi kú. Ẹni tó ń sáré kí ọmọ tàbí ọkọ mi kú. Lórúkọ Jésù. Lọ gba kú wa kú o. Ẹni tó ń sáré kí n kú. Lórúkọ Jésù. Lọ gba kú mi kú. Ọlọ́run tó ń fi èmi dínkù ẹ̀mí. Ó yẹ já ọkọ̀ ẹ̀mí rẹ̀. Gbogbo ìṣẹ̀dá tó ń sáré kí n kú. Ilẹ̀ lánú gbẹ̀dẹ̀ wọ̀n. Ilẹ̀ lánú gbẹ̀dẹ̀ wọ̀n. Gbogbo ìṣẹ̀dá tó ń sáré kí n kú. Ilẹ̀ lánú gbẹ̀dẹ̀ wọ̀n. Lórúkọ Jésù. In Jesus' name. Amen. Pariwo pé mo kú tì. Mo kú tì. Pariwo pé ẹ lè fẹ̀jẹ̀ mi rúbọ òpin ọdún. Ẹ lè fẹ̀jẹ̀ mi rúbọ òpin ọdún. Ẹ lè fẹ̀jẹ̀ ọmọ mi rúbọ òpin ọdún. Ẹ lè fẹ̀jẹ̀ ọmọ mi rúbọ òpin ọdún. Ẹ̀jẹ̀ mi korò lẹ́nu yín. Ẹ̀jẹ̀ mi korò lẹ́nu yín. Tèmi ò ṣe é lò ẹ wá mi síwájú. Ẹ̀jẹ̀ mi ò ṣe é lò ẹ wá mi síwájú. Máa bá sọ fún ọ pé ta ló wà níwájú ẹ. Sọ fún ọ pé Agbala Gabriel ni o. Ẹ̀nàwó yín méjèèjì. Jésù ló rán mi wá kì í ṣe mi mo wá fúnra mi. Ẹni rán mi ń sẹ́wà nítòsí mi. Kò jọ̀wọ́ èmi nìkan sí. Mo na ọwọ́ mi sókè. Ẹni tó gbé ọwọ́ ẹ̀ sókè láti fìyà jẹ ọ́. Ẹni gbé ọwọ́ ẹ̀ sókè láti nà ọ́ nípasẹ̀ ẹkún. Mo rán ẹ̀ṣẹ̀ jáde. Ewu àwọn tó sàmì méje. Wọ́n máa fi kú ṣèfàjẹ́. One, two, three, four, five, six, seven, eight, nine. Ẹ̀sùn mẹ́yìn díẹ̀. Olúwa máa dá ẹ̀ sọnù padà. Àìgbọràn ló pa ọmọ tí yín. Àìgbọràn ló pa. Mi ń bọ̀. Ẹ̀kọ́ gbogbo fámìlì tí mo ní wọ́n má bá wọn dágò òun. Ibẹ̀ wọ́n ti gbé ẹlẹ́kẹta léṣe. Ibi ẹni kọ́ máa ṣe kí ni? Mo ní wọ́n má lọ bí oko fámìlì ní oko bàbá wọn. Ibẹ̀ wọ́n ti gbókò àbíkọ́ ìlú wálé. Àìgbọràn ló pàṣẹ. Ibi ẹni ọmọ lọ ló lọ ibẹ̀ ló ti kú wá. Àìgbọràn sàn jù wọn. Ìtàn bá ní o má ṣe. Ọ̀gá wọn ní o má fàgbó mọ́. Ó ní ẹ̀fí mi lẹ̀. Wọ́n ní má mú tí mo ní ẹ̀fí mi lẹ̀. Wo kíkì rẹ̀ ń bàjẹ́ lọ. Ọjọ́ kan gbà tó ń síkì ó ní rẹ́ ní gbé o. Lọ hospital lọ wo àwọn àìsàn lórí. Mo ti ẹ̀gbọ́n wọ́n ní UCH. Wọ́n kó àwọn ìjáde àwọn aláìsàn. Wọ́n ní wọ́n níná láti treat àwọn èèyàn. Sáà wọ́n àríná. Wọ́n káwọn èèyàn jáde. Ẹnìkan tó pé mi ní ṣàìsàn. Àìsàn tí ó sọ mí dára lù kiri. Kò ní í ṣe mí o.
ló mú mi gòkè mo dúpẹ́. Ní ìmọ̀bọ̀ yóò máa pẹ́ kí bọ̀dì ẹ sókè. Ọmọ mi gòkè nínú ewu. Ọmọ mi gòkè ariwo sókè. Ìdè mi já. Ìdè mi máa já o. Hallelujah. Òde ilé àjọ sọ bẹ́ẹ̀. Ẹ sọ̀rọ̀. Ìtàbání o máa ṣe mọ́. Ẹ lajú. Isaiah 43:18. Ẹ má ṣe rántí ohun àtijọ́ mọ́. Àwọn nǹkan kan wà tó ti ṣe sẹ́yìn kí ó di àfi. O ti jayé tó nà. Ẹ má ṣe rántí nǹkan tí ìṣáájú mọ́. Ohun tó ti ó ti sà ó ti ná ìgbàrá náà gbòòrò. Tí obìnrin mi bá fa ọtí mọ́ra, ó mu nǹkan ju ọkùnrin mi lọ. Ó ti sàwọn nǹkan kan ó ti tó ọba wọn. Kìí ṣe gbàtàmọ́ tó ń rú ọ káàkiri. Jésù ń pè ọ́ lónìí. Ẹnu ọwọ́ yín méjèèjì. Jésù ló rán mi wá síbí. Ó lóun ò fẹ́ kí ẹnikẹ́ni ó ṣègbé láàrin. Ẹ imagine tí Jésù bá dé tírú yín bá wọ̀ jọ̀bọ̀ ọ̀run. Ẹ rí pé ayọ̀ ńlá ni. Èmi ò kí lórí o. Mi ò wá bí torí ìdáná. Àpètí màá kọ́ lọ́wọ́ tó lómi fún mi. Hallelujah dáadáa. Àwọn èèyàn wà níbi tọ́lọ́ ń bless o dáadáa. Bẹ̀mí ò wá bí torí tó wà lọ́wọ́ ẹ̀. No, màá gbàdúrà fún ọ, màá wàásù fún ọ, màá fún ọ lómi, àbí ọmọ ẹ̀ lọ lé. Friday mo máa ń wá bí látàárọ̀. Wọ́n lẹ́yìn kan ti dé látago 5. Ó dà bó ṣe ń ṣe tó bá ti dé máa gbàdúrà máa béèrè tó fẹ́. Ibi ìtì di ilé àṣẹ náà. Ó ti dorí òkè. Ìdí ẹ bá ti ń kọ́ra yín jọpọ̀ láti gbàdúrà ó ti dorí òkè. Ẹnáwó yín méjèèjì. Bí ẹnikẹ́ni bá try láti dá ọ dúró. Bí ẹnikẹ́ni bá gbìyànjú láti dí ọ lọ́wọ́. Bẹ́ẹ̀ bá sàmì mẹ́ta lórúkọ Jésù wọ́n máa sì ṣe. Ẹ tó wà lẹ́gbẹ̀rẹ̀ bí lè sọ pé tó ti gba Jésù. Kí ló sọ? Ó lè rò sí ìgbà. Sọ pé o jẹ́ méjì ó pẹ́. Sọ pé àánú mi ṣe. Jésù ní ọ̀nà. Òtítọ́ àti ìgbà. Wọ́n ní ìwà kò sọ náà ni. I pray for mama. Mama ẹ fọwọ́ bọ́ ojú yìí. Jẹ́ Jésù. Agbára olú. Bá ń nù wọ́n lómijé. Bá ń dá ìkọlẹ̀ wọn padà. Mama ẹ fọwọ́ yín bọ́ ojú yìí. Ẹ máa fi bọ́ ojú ẹsùn wájú. Ẹ máa fi bọ́ ojú. Ẹ sọ pé mi ì sunkún mọ́. Ẹ máa sọ bẹ́ẹ̀ màmá pé mi ì sunkún mọ́. Ẹ máa sọ pé mi ì sunkún mọ́. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ ń wò mí lórí afẹ́fẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lórí afẹ́fẹ́. Àwọn màmá tán sọmọ nù yìí. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9. Èmi fẹ́ fún wọn ní nǹkan kan láàárọ̀ ibẹ̀ ó lè má tó. Mò ń fẹ́ ẹ̀yin 9 lórí afẹ́fẹ́. Tẹ́lẹ̀ bá ń fáwọn ìyá yìí ní 20,000 láàárọ̀ yìí. Mo fẹ́ ẹ̀yin 9 ẹnìkan lè lè bá ń fún wọn ẹ̀ ní sọmọ nù. Ó lè ra kéèyàn tó sọmọ nù. Pòlíìsì ìkan lòun sọmọ méjì nù láàrin ọdún kan tó lówó dẹ̀ sọ nìyẹn pé àwọn díẹ̀ wà ń bínú wọn ọmọ méjì náà gbé sí láàrin ọdún kan. Tẹ́wọ́ rẹ màmá yìí ò ní gbọ́mọ rẹ sí. Ọmọ tó gbẹjọ́ ọmọ tó fún lọ́yàn ọmọ tó náwó lé lórí ọmọ tó rán ní skul ọmọ tó rán ní kọ̀ṣẹ́ tẹ́wọ́ rẹ wájú ò ní gbé ọmọ yẹn sí. Is it easy? So easy ni. Mo fẹ́ yín 9. Ẹ bá fún wọn ní 20,000. No, mo kàn fẹ́ fún wọn. Èmi inú wọn ọmọ tí ń fún lóúnjẹ ló kù.
Gbogbo èèyàn lọ màmá mi. Ó ní iye ìgbà tí wọ́n fi ta lọ́fà táwọn kiri tí wọ́n dàbí ó sí ní ṣèjì títí tó fi wá kú. Nígbà tó wá kú tán, ètò tó ṣẹ̀gbọ́n rẹ̀ náà sùn kò jí. Ètò ṣẹ̀gbọ́n tiẹ̀ náà sùn kò jí. Méjì láàrin ọdún kan. Ọdún ojúlé láàrin wà. Àwọn àṣọ̀kalẹ̀ ló ti sọ̀kalẹ̀. Látẹ́kùn wá sí ọdún. Ohun àtírélà ó kàn sọ̀kalẹ̀, atẹ́gùn sì fẹ́ ló sì kù. Ó ń bọ̀ nílé ni. Ọfà ni wọ́n ọfà tó lè pa mí lójijì. Jáde lára mi. Wọ́n má dùn ní èèyàn tí o. Ọfà tó lè pa mí lójijì. Ọfà tó lè pa mí lójijì. Jáde. Ọfà tó lè pa mí lójijì. Jáde lára mi. Ọfà tó lè pa mí lójijì. Jáde lára mi. In Jesus' name. Ẹ bá ń dó sẹ́yìn àwọn obìnrin, nǹkan ti bà wọ́n ní. Màrẹ́kà Zúdàlá Zúdàdàlá. Ọfà tó lè kéde ikú ẹ lójijì. Ẹ gbọ́ àwọn tó sàmì lẹ́ẹ̀mejì ọfà yẹn jáde náà. Ṣé ká má dẹ àlè prayer? Ṣé ká má dẹ àlè rẹ̀ Friday? Àbí ká stop wọn? Ṣé ká dẹ àdúró Friday tó tún bọ̀ bọ̀? Láti pàdé bí? Màá ṣáájú ẹ débi ìlàgò mẹ́fà. Ẹ̀náwó méjèèjì. Èmi ló kàn dá kí kú oríire báyìí. Ó ti pẹ́ tí mo ti ń kíyàn kú oríire. Ó ti pẹ́ tí mo ti bá wọn ṣíwọ́. Ó pẹ́ tí mo ti bá wọn ṣí mọ́tò. Máa pe orúkọ rẹ dé mọ́lá o. Ìwọ ló kàn. Máa pariwo pé ìwọ ló kàn. Dé mọ́lá èmi ló kàn. Ẹ̀kẹ́ mi náà kú oríire. Oya. Ẹ̀kẹ́ mi náà kú oríire. Dé mọ́lá ìwọ ló kàn. Ẹ̀kẹ́ mi kú oríire. Èmi ló kàn. Ẹ̀kẹ́ mi kú oríire. Ẹ̀kẹ́ mi kú oríire. Ẹ̀kẹ́ mi kú oríire. In Jesus' name. Náwó síwájú. Àárọ̀ Sunday máa ń lágbára. Olúwa ní obìnrin kan wà bí ọmọ ẹ̀ wọ̀ lọ hospital lọ́wọ́. Ọmọ ẹ̀ wọ̀ lọ hospital lọ́wọ́. Olùlọ́kàn. Hospital lọ́wọ́ wa. Ó ní kíni? Ó bímọ láàárín. Ẹni tí mo pray fún lọ́jọ́ wo? Níjọ́ Jímọ̀.
níjọ́ Friday tó lọ yìí. Ẹ̀yin bọ́lẹ̀ wà ń bẹ́ẹ̀ tí mo gbàdúrà fún lórí kan Friday tó lọ.